Ohun tó ṣe mí láàánú fún wa ni pé generation tá a wà yìí sà, owó àti ipò là ń wá sà. Gbogbo wa la fẹ́ ìgbédìde, ṣùgbọ́n gbogbo wa kọ́ là ń béèrè agbára. O ò sì lè débi gíga láyé sà tó o bá ti sí agbára. Agbára tó bá wá dàgbà nínú ẹni wàá máa béèrè sà. Bẹ́ẹ̀ ni sà, ọmọ kékeré ń béèrè owó ṣùgbọ́n só ní agbára láti ro owó yẹn sà. Àgbàlagbà ń béèrè àlàáfíà ṣùgbọ́n só ní agbára láti ro àlàáfíà sà. Gbogbo ẹ̀rọ gbàdúrà pé wá jẹ́ kọ́mọ mi ó dìde, jẹ́ kọ́mọ mi ó ní lárí, tí wọ́n gẹ́gẹ́ ní agbára tó tójú oúnjẹ ọmọ sà. Ní tó ṣe mọ̀mọ́ yẹn nìyẹn sà, tán fi dá gúnlẹ̀ sórí àìsàn sà. Ipò tí mọ̀mọ́ yẹn wà, owó kọ́ ni pírọ́blẹ̀mù báyìí sà, ṣùgbọ́n kárásà ìjà ni sà. Ẹ kígbe, ẹ dì mí ní àmúyẹ agbára, torí àwọn tó fẹ́ pẹ́gun orúkọ Olúwa lára mi. Àwọn èèyàn mọ iye ọdún tó ti fi ń gbàdúrà sà. Bẹ́ẹ̀ ni sà, ọmọbìnrin oníṣùú ẹ̀jẹ̀ yẹn sà, gbogbo tó ní ni wọ́n ti gbà. 12 years sà, kí ẹ̀jẹ̀ máa dà lára èèyàn fódìdí ọdún 12 sà, kò ṣe tó lọ́rùn sà. Ẹ kígbe, ẹ dì mí ní àmúyẹ agbára, torí àwọn tó fẹ́ yẹ̀yẹ́ mi, torí àwọn tó fẹ́ yẹ̀yẹ́ mi, ẹ dì mí ní àmúyẹ agbára. Ẹnìkan pé Jésù àdúrà, orúkọ Jésù.